Ọlọ́run ṣe ń retí pé ntọ́ ọba mọ̀ ẹni ọmọ ntọ́ ọba mọ̀ má dá sí. Ọlọ́run ṣe ń retí pé ǹjẹ́ ọ̀rọ̀ tó ń sọ sóòtí ẹ̀bẹ̀rù èmi Ọlọ́run lórí àáfàá ni ọ́ ní ọ̀jọ̀gbọ́n kan ni ọ́ ní gbogbo yóò tó lè mà kọjá kó jẹ́ lérí ìjọ sọ ń jírí ọ̀rọ̀ tó ń sọ wò nípa alé onílé ọ̀dẹ̀dẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ ẹnu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà ìjọ ń jírí ọ̀rọ̀ yẹn wò inú Ramadan ló sì wà ìwọ náà ló sì ń ṣe wá àti báyé pẹ́tọ̀ Ramadan láwà yí o nǹkan ó ọ̀rọ̀ tí wọ́n jáde lẹ́nu rẹ̀ yìí sọ̀rọ̀ tó yẹ ká gbọ́ ni ṣé lè rẹ lọ̀rọ̀ tó ń sọ àbí bínú àwọn ẹni tó ní léènì sójú wíńdò rẹ lọ yọjú wo ni àbọ̀ yọjú wo nú wíńdò tó ń rí bẹ̀ ọ̀dá ọ lójú ó sì ń sọ báyé pé tó rí ni àfáàsì ni ọ́ bàbá níbẹ̀ ẹjẹ́ kálukú bẹ̀rù Ọlọ́run fa ìjọ kan náà ń bọ̀ ajẹ́jọ́ kan o ibi táwọn bàbá tẹ́ ń sọ̀rọ̀ wọn nípa tẹ́ ń sọ àìdá lẹ́nu ti yín nípa wọn tọ́ra àwọn bàbá yẹn ṣe aláìdá o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn Ọlọ́run àtúndì àjẹjẹ tí a rẹ̀ kò máa bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. Alhamdulillah. Ọpẹ́ tọ́lọ́run ọba ní ṣe. Alladhi akrama ibadihi bi shahr rahmah. Ọba tó kún àwọn ẹrú rẹ̀ lé pẹ̀lú oṣù Ramadan. Bi shahr rahmat. Pẹ̀lú oṣù àwọn ìkẹ́nu rẹ̀ kò ní báyìí lọ máa. Wa tafaddala alayhim fihi bi ijabati ad-da'awat. Ọwọ́ adá wọn àdìmúmọ̀ nábì lọ́lá nínú rẹ̀ ìgbébẹ̀ bá ti ń pè ní sì máa jẹ́ pé yìí. فنحن نحمده ọba tó sọ bẹ́ẹ̀ àwọn dúpẹ́ fún ونستعينه àwọn lọ́wọ́ rẹ̀ ونستغفره àwọn àforíjì rẹ̀ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا à ń bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀kúrẹ́ ni wa kọ́ bá wa fọ́ bó ṣe fọ́ bá níbi wa Muhammad من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو يقبل التوبة عن عباده ويعفو عن السيئات وأشهد أن محمدا عبده ورسوله سيد الأولين وإمام المتقين القائل إن لله خلقا خلقهم الله لحوائج الناس خلقهم يفصل الناس إليهم في حواجئهم أولئك الآمنون من عذاب الله صلوا على رسول الكريم وعلى آله وأصحابه وسلم. أما بعد عباد الله خطبتنا اليوم تدل على فضيلة شهر رمضان. أوصيكم بالتقوى الله والصبر على طاعته فإن لم يزدد إيمانك وتكثر أعمالك وينتهي عصيانك وينتهي عصيانك
tí ààwẹ̀ tó ń gbà tí ó gba gbogbo dáadáa aburú tó ń ṣe tí ó gbà lọ́wọ́ rẹ̀ bisawmihi pẹ̀lú ààwẹ̀ tó ń gbà náà faraji' nafsak sẹ́rí ẹ̀mí rẹ̀ gbé ẹ̀mí rẹ̀ padà li'alla takuna min al-mughratin kọ́ pé ẹ̀mí rẹ̀ padà kọ́ ma wájú yí ẹ̀mí rẹ̀ ìgbé má wà nú ẹ tí ó sì sí òfò فرمضان شهر العمل الصالح torí pé Ramadan tá ń gbà lọ́wọ́ yìí oṣù kan ní tọ́jú oṣù ṣe dáadáa لا مجرد الامساك لا مجرد الامساك kìí ṣe pé ká kó ẹnu wa dúró ká má fi عن الاكل nípa jíjẹ ni والشرب àbí mímu قال سلمان الفارسي رضي الله عنه àfáàgbà sábí àgbà tí bàbá wa dákọ̀ rẹ̀ lòun lọ́sọ̀ báyìí pé قال سلمان الفارسي رضي الله تعالى عنه Salman al-Farisi ọlọ́mà ayọ́nuṣẹ́ ọ̀sán báyìí pé خطبنا رسول الله صلى الله عليه وسلم ọlá nẹ́bí bá wa sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá bá wa sọ̀rọ̀ ìjẹ́ ọlọ́mọ ọlọ́run kọ́ máa bá في آخر شعبان ó nígbà tí Ṣàbáànì ń parí lọ iná tó bá wa sọ̀rọ̀ yìí فقال أيها الناس ọlá nẹ́bí wa sọ pé mo pè yé èèyàn قد أظلكم شعر عظيم مبارك ó lóṣù tó ńlá pọ́nlé oṣù àlùbáríkà شهر عظيم oṣù tó tóbi ó ti sígìbò wá báyìí مبارك oṣù àlùbáríkà ó ti sígìbò wá فيه ليلة القدر ó nínú rẹ̀ ọjọ́ Laylatul Qadr ìbẹ̀nú خير من 1000 الشهر òru kan ni tó lóore ju ẹgbẹ̀rún òru lọ فرض الله صيامه ọlọ́run ṣe kágbàwẹ̀ rẹ̀ ó ṣe lọ́ranyàn وجعل قيامه تطوعا ìdìde inú rẹ̀ tágìdè lóru ó ṣe ní náfìlà fún wa àlékún من أدى فيه فريضة ẹni bá wá mú ọ̀ranyàn kan tó pé كان كمن اعتق رقبة ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó gbọ́kún ẹrú kúrò lọ́rùn mùsùlùmí ni وكما أدى 70 فريضة فيما سواه ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó mú àwọn ọ̀ranyàn míì wá yàtọ̀ sí kókírun nítorí wọ́n ṣe òun náà وكمن أدى 70 فريضة فيما سواه ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó mú ọ̀ranyàn 50 wá yàtọ̀ sí ìtì ń ṣe lọ́wọ́ pé akírun وهو شعر يزداد فيه في الرزق المؤمن oṣù kan ní tó ṣe pé gbogbo ẹ tí bá ń gbàwẹ̀ nù rẹ̀ bọ́ bá béèrè àdìsíkì ọlọ́run ó sì lè kún من فطر فيه صائما ẹni tó bá wá tú aláwẹ̀ tó tú lẹ́nu tó fún ní tí ó fi sínú كان كمن اعتق رقبة ọ̀dà gẹ́gẹ́ bí ẹ tó gbọ́kùnrin rúgbò lọ́rùn mùsùlùmí تبقنا ولور مسلمين وهو شهر الصبر òun náà ló sùn sùúrù والصبر ثوابه الجنة gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣe sùúrù nú àwẹ̀ ẹ̀san tá a sàn fún náà ni pé àfisà lè jẹun náà obìnrin tó lè débá ẹnu Ramadan ìwọ rí pé ó gbé mi má kàákún ìbínú ni ìjà ni ìwọ̀sí ni gbé mi ọ̀rẹ́gbin ni gbé mi kò ṣe sùúrù nínú àwẹ̀ láwà yìí ọlọ́lẹ́ni yóò tọ́lọ́n bá bùn lágbára tó ṣe bẹ́ẹ̀ kò sí tí ó máa jẹ́sàn fún illa aljanna àyàfàrí janna wa shahrul mawasatu oṣù àánú ni téèyàn máa ń sàánú ọmọ yéèyàn qalu ya rasulallahi gbogbo àwọn sàábẹ́ wá ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam laysa kulluna yajidu ma yaftiru bihi as-sa'im ìwọ òjíṣẹ́ ọlọ́run kẹsẹ̀ gbogbo wa la ní ìtàlẹ̀ fún aláwẹ̀ ìpé oúnjẹ ní sẹ̀mọ́nì ìyẹn níbi sínú قال النبي يعطي الله هذا الثواب لمن فطر صائما على تمره Ànábì wá fún wọn lésì Ànábì ní òdìgbà tẹ́ ẹ bá
bá gbóúnjẹ kalẹ̀ ẹni tó gbóúnjẹ kalẹ̀ àti ẹni tó fún aláwẹ̀ léṣo wípé kó fi sínú ẹ̀san kan náà ní ń bẹ fún wa. ọ̀gẹ̀dẹ̀ ló fún ni, ọsàn ló fún ni, àgbálùmọ̀ ló fún ni, mángòrò kan ló fún ni, ọlọ́run orí ọmọ bó ti mọ ọsán náà sí pé ẹgbà ẹ̀yin náà fi sínú wọ́n ti ń pèrún bọ́ ọba ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ń wò. áò ṣorìbátì máa ì àbó fún lómi pure water kan ló mú lọ́wọ́lọ́wọ́ ìwọ náà gbà fi sínú ó sì ní gẹ̀ẹ́sán rẹ̀. áò maskọ́tù lábẹ́ni àbó fún ní wàrà irú wàrà tá a wá lè dákọ̀ òun náà ní bóyá mílíkì agolo kan mọ́bò kó kéré nídìí tó fún ọ bí ìgbà téèyàn fún oyè ló di ilé ńlá lọ́dọ̀ ọlọ́run. wa huwa shahrun awwaluhu rahma. Ànábì wa sọ pé oṣù tó wọ́n sì ń lò wáyìí ẹ̀yin sàábẹ̀ mi àkọ́kọ́ oṣù náà mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àánú ọlọ́run ni. wa awsatuhu maghfirah. àárín rẹ̀ tí ń ṣe mẹ́wàá ẹ̀kejì àforíjì ni. wa akhiruhu itqun minan nar. ẹlẹ́ẹ̀kẹta tó parí rẹ̀ tí ń ṣe mẹ́wàá kẹ́yìn wọ́n bọ́kùn náà kò lẹ́rù gbogbo ẹ̀ tó bá gbà ní. وقل استغفروا ربكم إنه كان غفارا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه وسلم. أما بعد عباد الله فكيف تكون من أهل التقوى بصيام رمضان؟ أولا احفظ لسانك. àwọn tí ń bẹ lẹ́nu wa ni òun náà lẹ́nu wa ọ̀ṣọ́ dáadáa. احفظ لسانك. ọ̀rọ̀ kọ̀rọ̀ rẹ lómi ìsọ kò sùmọ̀ kún wọ̀n láwẹ̀ ọ̀rọ̀ tí ó yẹ kó jáde lẹ́nu ẹ̀ ní fẹ́nu sọ lọ́sàn gangan ramadana kọ́dà lọ́jọ́ lọ́sàn gangan yẹ kó jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ orú ọ̀rọ̀ òun ni wọ́n sọ ní ramadana nísìnkú ń bá wa gbáwẹ̀ àwẹ̀ ìlàjọ kásámù kò sí láwẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. احفظ لسانك. فالصائم تقي يحفظ جوارحه. وقال النبي صلى الله عليه وسلم من حضر مجلسا من مجالس الذكر في رمضان من حضر مجلسا من مجالس الذكر في رمضان tó bá dé àyè kan tí wọ́n ti rántí Ọlọ́run nínú àyè tí wọ́n nínú Ramadan. كتب الله له بكل قدم عبادة السنة. ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń gbé lọ wáàsí náà ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń gbé lọ tẹ̀fsírì náà wọ́n ní ẹ máa kọ́ fún ẹgbẹ̀rún ọdún lè sí lọ́hùn pẹ̀lú ẹsẹ̀ kan ẹgbẹ̀rún ọdún lè sí lọ́hùn pẹ̀lú ẹsẹ̀ kan. ويكون يوم القيامة معي تحت الحرش. النبي يوم واقع لو جاء القيامة لا بيال العرش. ومن داوم على الجماعة في رمضان أعطاه الله بكل ركعة مدينة من نور. nílùú kọ̀ọ̀kan tó ṣe yí pé ìlú náà tí ó fún odidi ìmọ́lẹ̀ Ọlọ́run ló kún sílẹ̀.
Allahu akbar. Ọlọ́run retí ká ṣètò wọn Ọlọ́run. Ọlọ́run retí ká tẹ̀lé tó wọn Ọlọ́run. Ọlọ́run retí kí ìjọmọnìyàn wa ká má jẹ́ ó bàjẹ́. Ọlọ́run sì ń retí pé ìntọ́ bá mà ẹni ọmọ ìntọ́ bá mà má dá sí. Ọlọ́run sì ń retí pé ǹjẹ́ ọ̀rọ̀ tó ń sọ sóòtí ẹ̀bẹ̀rù èmi Ọlọ́run lórí àáfàá ni ọ́ ní ọ̀jọ̀gbọ́n kan ni ọ́ ní gbogbo yóò tó lè mà kọjá kó jẹ́ lérí ìjọ sọ ń jírí ọ̀rọ̀ tó ń sọ wò nípa alé onílé ọ̀dẹ̀dẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ ẹnu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà ìjọ ń jírí ọ̀rọ̀ yẹn wò inú Ramadan ló sì wà ìwọ náà ló ti ṣe wá àti báyé pẹ́tọ̀ Ramadan láwà yí o nǹkan kan o ọ̀rọ̀ tí wọ́n jáde lẹ́nu rẹ̀ yìí sọ̀rọ̀ tó yẹ ká gbọ́ ni ṣé lè rẹ lọ̀rọ̀ tó ń sọ àbí bínú àwọn ẹni tó ní léènì sójú wíńdò rẹ lọ yọjú wo ni àbọ̀ yọjú wo nú wíńdò tó ń rí bẹ̀ ọ̀dá ọ lójú ó sì ń sọ báyé pé tó rí ni àfáàsì ni ọ́ bàbá níbẹ̀ ẹ jẹ́ kálukú bẹ̀rù Ọlọ́run fa ìjọ kan náà ń bọ̀ ajẹ́jọ kan o ibi táwọn bàbá tẹ́ ń sọ̀rọ̀ wọn nípa tẹ́ ń sọ àìdá lẹ́nu ti yín nípa wọn tọ́ra àwọn bàbá yẹn ṣe aláìdá o níbi wọ́n lọ ní àwọn náà lọ bẹ̀ o wa man barra walidayhi ẹni bá ṣe dáadáa sóbí rẹ̀ méjèèjì bima tanalu biyadihi pẹ̀lú torí pẹ̀lú ọwọ́ rẹ̀ nazara Allahu ilayhi birrafa Ọlọ́run ó wá síjú àmójúkò ojú ẹ̀kùn yóò sì wò warrahma àtòjú àánú rẹ̀ wa ana kafiluhu èmi Ànábì wa Muhammad èmi jẹ́ olùgbàlejò rẹ̀ fún lọ́jọ́ àkíyàmá. wa ma min imra'atin tatlubu rida zawjiha fi ramadana kò sínú obìnrin kan tí wọ́n ń wá yọ́nú ọkọ rẹ̀ nínú oṣù Ramadan illa kana laha 'inda Allahi thawaba Maryam wa 'Asiya àyàfi bí ṣe ń wá yọ́nú ọkọ rẹ̀ nínú oṣù Ramadan ẹ̀san tí ó máa bẹ kalẹ̀ fún lọ́dọ̀ Ọlọ́run ẹ̀san tá a san Maryam ìyá Jésù àti Àsíyà ìyàwó Fíráúnù ẹ̀san tá a san wọn. wa man qada hajatan muslimin fi ramadana ẹni bá wá bí àbùkátà ọmọ ìyá rẹ̀ mùsùlùmí nínú oṣù Ramadan qada Allahu alfa hajatihi Ọlọ́run ó bí àbùkátà rẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ní tuntun bí àbùkátà rẹ̀. wa man tasaddaqa bi sadaqatin ila fakirin dhi 'iyalin ẹnikẹ́ni tó bá ṣe sàárà fún tálíkà kan tó sì lẹ́bí ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́mọ oníyàwó ọlọ́kọ oníyàwó ọlọ́mọ bó bá ṣe bẹ́ẹ̀. kataba Allahu lahu alfa hasana Ọlọ́run ọkọ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ládàkalẹ̀ fún un. wa maha anhu alfa sayyi'a Ọlọ́run wá ní ẹ parẹ́ fún gbogbo àṣìṣe lọ́nà ẹgbẹ̀rún ẹ parẹ́ fún un. wa rafa'a lahu alfa darajatin Ọlọ́run wá ní ẹgbẹ̀ga lọ́nà ẹgbẹ̀rún àgbéga tá a wá ń wí ẹlòmíín ṣe báyé ní ó ti ṣẹlẹ̀ ní kìí sáyé àgbéga rẹ̀ wájú Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ẹgbẹ̀ga lọ́nà ẹgbẹ̀rún. alaykum bil ihsan fi ramadana ọ̀dọ̀wọ́ wa ẹja ṣe dáadáa nínú Ramadan. ẹni tó rí jẹ kó fẹ́ni tí ó rí jẹ ẹni tó rí mu kó fẹ́ni tí ó rí mu àmọ́ yìí tá a sinú dáadáa tá a fi pàdé rahma Ọlọ́run ó lè rò pé tó ń ṣe ní tọ́jọ̀wọ́ lójú ilé mọ́ṣe la ilaha illallah iye báyìí tí lè ó fi mọ́ kọ́dà bá bá jẹ sàrìtán èmi è sùn tí lè fi mọ́ kọ́dà bá ti darí wá sí alẹ́ tèmi máa ń lọ à ń dé báyìí ìyẹn náfìlà dìgbà tá a fi jẹ ìwọ ni wọ́n ń wò yìí ni ọmọ Ànábì Adam àwa ń wo ojú Ọlọ́run lèmi ọba yín wo ojú ní tèmi ń wò lára yín ọkàn yín ni bó lọkàn rẹ rí aróde rẹ àmọ́ bò nínú rẹ rí arọ́ kankan rẹ àmọ́ bò kọ̀kọ̀ rẹ rí Ọlọ́run ní tèmi ń wò nù èmi ò wojú yìí ọkàn yín ni ń wò gbogbo tá ń bá ń ṣe ẹjẹ́ a máa ṣe pẹ̀lú bẹ̀rù Ọlọ́run gbogbo tá ń bá ń ṣe à ń sọ̀rọ̀ ní ẹjẹ́ a máa sọ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run bàbá ṣe wá sí ẹjẹ́ ṣe wá sí dáadáa fáwọn èèyàn
àwọn èèyàn wọn pélé yín lórí, ẹ ṣe wáàsí kí wọ́n bẹ̀rù Ọlọ́run fún wọn, ẹ ṣe wáàsí kí wọ́n tọ́jú ẹbí tọ́jú ara fún wọn, ẹ ṣe wáàsí pétọ̀ ẹbí ò gbọdọ̀ já, kò gbọdọ̀ tọwọ́ èèyàn já, kò gbọdọ̀ tọwọ́ èèyàn bàjẹ́, kò gbọdọ̀ tọwọ́ èèyàn dàrú, ẹ ṣe wáàsí ẹ̀ fún wọn káwọn náà mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ dákun. Àmọ́ gbogbo wáàsí àwọn àgbákò wáàsí àwọn kéèyàn máa lọ sọ ń tójú rí ò tó, ẹ jẹ́ kálukú jìnà sí inú Ramadan láwà yìí. Ọlọ́run retí ta ló fẹ́ pìwàdà nù wa, Ọlọ́run retí ta ló fẹ́ padà bí tí ó ṣe, Ọlọ́run retí ta lólúwẹ̀ tó ṣe pé gbogbo ọkàn rẹ̀ ó sì kò tọ̀ ìmí Ọlọ́run wá pé tọ́ ìwọ Ọlọ́run inú mi máa ń bàjẹ́ pẹ̀lú àìdá tí mo ṣe, bọ́ọ̀bá túbá jẹ́nu rẹ̀ ọmọ bàjẹ́ lórí túbá rẹ̀ pé Ọlọ́run sọ gbà mí. Àyè máa túbá ká máa rẹ́rìn yà ń sẹ́kfúrúlà àwọn náà ṣe nǹkan láyé bá àyè ṣe bẹ́ẹ̀. Máa túbá májọ jẹ́ ala lisani lérí àwọn nìkan, máa túbọ̀ kọ́ máa bọ̀ láti inú ọkàn rẹ̀ kọ́lọ́mù ló fi wò pé eléyìí ọ̀sàbá máa tó ṣe. Èyàn máa túbá yóò mọ kábàámà, yóò mọ regret lórí tóhun ṣe tóhun túbá sí ni. Àwọn ọ̀rọ̀ tútúbá tọ́lọ́run fẹ́ nù ni, kìí ṣe tútúbá eré ahán lásán. Òun gbogbo wájú kó yìí ta lólúwẹ̀ bẹ̀rù Ọlọ́run bá bọ̀ tí ẹ̀wà jẹ́rù ọba olórí pé sọ parí èyí tá ń gbà yìí, bá bá tún ní sọ parí àwẹ̀ tá ń gbà yìí bí ìgbà tá àtúmọ̀rọ̀ gbé kalẹ̀, èyí tá ń gbà lọ́wọ́ ìṣó sínú láyé abínú sáré ló ti sí tọ́lá wọn kan bẹnu ayé nìsìn àwẹ̀ tá ń gbà lọ́wọ́ yìí tọ́dẹ̀ ẹlẹ́ẹ̀kejì lónìí, ẹlẹ́ẹ̀kejì tá náà wọ́n yìí, ẹlẹ́ẹ̀kejì yìí inú sáré ni ó ti sínú. Ó lè jẹ́ mi, ó lè jẹ́ wọ, kò sí tọ́kan Ọlọ́run ń bẹ̀, ikú kò tijú ọmọ èké, kò sì tijú àgbà, ẹni ọba ti kàn lòun mú lọ. Ẹjá ṣe dáadáa, ẹjá máa rántí Ọlọ́run. Ramadana ní lọ yìí, ń lọ nùbá wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ọgbọ̀n ẹ̀nà ọmọlẹ́ẹ̀kejì sẹ́rí pé ń lọ àbí ọmọ lọ. Bí sì ti ń dé ní làwọn kan bá dé ní wọ́n ti bọ́ ọ̀nà kòtò, bí ti ń dèjì làwọn kan bá dèjì wọ́n ti bọ́ ọ̀nà kòtò. Wọ́n mọ̀ ọ́nà tí tàn wọ́n pé ààwẹ̀ 2025 di méjì làwọn alájì. Bí ti ń lọ ní tílẹ̀ ń sún tílẹ̀ máa nì láwọn kan sì ń bá rìn. Àwọn táwọn bẹ̀m̀bẹ̀ ẹjẹ́rù ọmọ ọba àwọn náà, ẹ sì wá jẹ́ àgbà Ramadana yìí ká gbà nígbà pé a ní gbà mímọ̀. Bẹ́ẹ̀ ni ti jẹ́ àgbà. Fojú rẹ̀ gba àwẹ̀, fetí rẹ̀ gba àwẹ̀, fọkàn rẹ̀ gba àwẹ̀, fẹ́nu rẹ̀ gba àwẹ̀, fọwọ́ rẹ̀ gba àwẹ̀, fẹsẹ̀ rẹ̀ gba àwẹ̀, fàníyàn rẹ̀ gba àwẹ̀, fi wíwòyàn rẹ̀ gba àwẹ̀. Ẹ dákun gbogbo tí ń bẹ lára wa lónìí tí ó transfer nǹkan sí kejì. Ká lọ múra, ká lọ bẹ̀rù Ọlọ́run, kí bẹ̀rù Ọlọ́run ọba wa kó lékún nínú Ramadana. Ẹ̀rin la ń wúra wa yìí, kọ̀sẹ̀ tí ó pẹ́ fún mi pé wọ́ta kí mú. Kọ́dà àwọn tí ó gbà àwẹ̀ Ramadana ní albarka púpọ̀, ọlọ́mọ́sàjá albarka rẹ̀ ọ̀ràn wá tọmọtọmọ. Ẹni tí èsà láàwẹ̀ wa òun náà ó fẹ́ jẹun, àmúrí pé gbogbo wa yìí kọ̀sẹ̀ tí ó jẹun yóò wá wábi tí ó lọ kó sí tí ó ti jẹ búrẹ́dì àti kóòkì tó fẹ́ jẹ, torí pé kí ni kò fẹ́ kẹ́ mọ̀ kó mọ̀ ọgbà àwẹ̀ ibi táwẹ̀ lálùbáríkà yìí. Ẹlẹ́gbọ́dọ̀ wọ gbogbo wa yẹnyẹn pátápátá, ẹ sì jẹ́ àfọlọ́hun mọ àwọn ọmọ wa, ẹ jẹ́ àfọlọ́hun bọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ àfọlọ́hun kọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ àgbìn Ọlọ́run sínú ọkàn àwọn ọmọ wa. Ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ kọ́ máa yí àwọn ọmọ wa pé bá a bá lóbi àwà yìí tán àátún lọ lóbi kan tẹ́mi owó tó kún bẹ́ẹ̀ gbére jùmítà lóyìn àyíyìn lọ. Aláburú nú wa kọjá Ramadan ọmọ gbé lọ, onírin ibú nú wa kọjá Ramadan ọmọ gbé lọ, ọlọ́rọ̀ ọbú nú wa kọjá Ramadan ọmọ gbé lọ. Ẹni tó ti pé ọ̀dá nǹkan rú lòun kó jùlẹ̀ kọjá Ramadan ọmọ gbé lọ. Onísìnà nú wa sọ́ọ́lẹ̀ jẹ́ kí Ramadan ọmọ gbé lọ. Dákun má jẹ́ kó tún ká ọmọ pẹ̀lú yìí nì. Bẹ̀rù Ọlọ́run, bí bẹ̀rù Ọlọ́run bá ti wà nínú ọkàn yẹn tọ́lọ́run bá gbé sí yẹn lọ́kàn, gbogbo tọ́lọ́run ló mọ̀ ọ̀fẹ́ yóò sì máa sá fún. Ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀, Ọlọ́run mọ́ta ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa. Alaykum bil ihsani fi Ramadana. Ọ̀dọ̀ wa ká ṣe dáadáa nínú oṣù Ramadana yìí. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi. يعظكم لعلكم تذكرون قوموا إلى الصلاة يغفر الله لنا ولكم آمين.
kí dáadáa jẹ́ wọ́n ẹ̀dá kù. Bismillahi kan kúrò aláwọ̀ kan gbogbo wa pátá ọlọ́run tọ́jú ọ̀gá mọ́ sínú sàárè ìwádìí wa mọ́ ìjà kan jùlọ ọba Ẹ̀yìnjọ̀mọ́ Adéjọwó pẹ̀lú ìyọ̀nda àwọn bàbá wa wọ́n ní gbogbo tọ́nà bá ní ó ká mọ́ lọ́wọ́ ẹ̀dà níyàn gbogbo tá à ń fẹ́ ọlọ́mọ ṣàṣe èyí tọ́nà ti ṣe ọlọ́mọdé ó bàjẹ́ má sàún sí ara rẹ̀ dákun torí ọlọ́run nínú Ramadana làwà gbogbo tó bá ká mọ́ lọ́wọ́ kó jáde owó gidi ni ó mú jáde o wọ́n náà bá yé pé ti ń bẹ lápò rẹ̀. Bàbá aṣá. Wọ́n ti fẹ́ síbẹ̀. Ẹ̀jẹ̀ wọ́n fẹ́ mú jáde tó. Òun náà ní bẹ́bí àbíyá àgbẹ̀ wọn. Ẹ̀yẹ̀wò ẹni sallallahu alaihi wasallam. Ìtọ́kànlá ń gbà nínú ọba ti gbà náà á ń dé ilẹ̀ ní aṣẹ́jú Ramadana. Wọ́n àti tún bẹ̀rẹ̀ alẹ́ ìṣòro ìjọba ní kó lọ sí i. Ọlọ́run ọmọ tó ń bẹ nìkan kan wá má ṣe wọ́n ní kíláàsì lọ́wọ́.